dákun bá mi gbọ́ ohun tí bọ̀bọ́ tó ń pè ní ms bàbá yìí sọ kó tó di pé màá fèsì lé lórí. Ẹ ṣeun, ẹ kú tẹ́tí sí wa. tàbí tó bá ti ń ṣe Bismillahirrahmanirrahim arrest ẹ apààyàn ni olè ni ọ̀bàyéjẹ́ ni alápámáṣiṣẹ́ ni ọ̀lẹ ni àwọn ni wọ́n ba ìlú wa jẹ́. tá a bá wá fẹ́ kí ìlú wa dá ṣé rí gbogbo àwọn tí wọ́n ń ka ìwé burúkú tó wà lọ́wọ́ mi yìí ṣé rí ìwé yìí kò sí nǹkan gidi kan bẹ́ẹ̀ o àfi ẹ̀pà wọn méjì fún yìí ẹ̀kan rí báyìí ni o ẹ̀jẹ̀ ló kún bẹ́ẹ̀ o ìwé ìtàjẹ̀sílẹ̀ ni ìwé ẹ̀jẹ̀ ni gbogbo àwọn tẹ́ bá. ẹ̀yin tẹ́ bá jẹ́ abiyamọ tí ẹ sì mọ ìyá tó bí arákùnrin yìí ẹ dákun mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run ọba mo fi gbogbo ohun tẹ́ ẹ bá gbàgbọ́ láyé lọ́run mo fi bẹ̀ yín ẹ bá kàn sí àwọn tó bí. ìdí ni pé tẹ́ ẹ bá ń kíyèsí arákùnrin yìí ó ti ń lárùn ọpọlọ o nǹkan sì ti bẹ̀rẹ̀ sí ní ṣe tẹ́ ẹ bá fura sí tẹ́ ẹ bá sì tètè tọ́jú ẹ̀ kó tó di pé aṣọ ò ní bọ́mọ yẹ mọ́ tọmọ yẹ ó rìn òwò ọjà ẹ bàbá ké sáwọn òbí ẹ̀ ṣe rí Al-Qur'an tó mú lọ́wọ́ yẹn kìí ṣe pé tààyè sọ tẹnubọ̀ọ̀lì kọ́ kò sí babaláwo náà tó kọ́fà yẹrẹ́yẹrẹ́ tàbí oníṣẹ̀ṣe ọ̀hún ní gbogbo àgbáyé tí ó fẹnu àbùkù tí ó fi kan Al-Qur'an. tẹ́ bá rí èèyàn tí í ṣerú ẹ̀ ẹ kíyèsí àwọn aráalé wọn ti fọwọ́ bà á ṣùgbọ́n kó tó di pé yóò gbé nǹkan yìí débi pé wọ́n wá pé àwọn kan ni wọ́n ṣe é bẹ́ẹ̀ láfi ní ẹ bá wa tọ́jú ẹ̀. Al-Qur'ani kọjá ohun tí ń sọ yẹn tí ẹ bá wo inú Qur'ani ifá ń bẹ ń bẹ kí mo wí fún yín ifá ń bẹ nínú Qur'ani báwo ni ifá ṣe wà nínú Qur'ani kò sí súrà kan nínú Qur'ani tí ò ní átìmí títí ẹ̀ tí ò ní ádàdí títí ẹ̀ lọ́dọ̀ àwọn àfáà tí wọ́n jẹ́ oníkéwú. tá a bá sọ nípa àwọn àfáà tí wọ́n jẹ́ àfáà à ń sọ nípa àwọn àfáà tó mọ kéwú tó jẹ́ àwọn àfáà ṣẹ̀ǹbáyé kìí ṣe àwọn ustaz àtàwọn màdímù là ń sọ nípa wọn o àwọn àfáà tí wọ́n jẹ́ onísúfí àwọn ni wọ́n ní Kùránì kìí ṣe àwọn ṣẹ̀ṣẹ̀dé ọ̀daràn ọgbọ̀n sí ọ̀gẹ́sọ̀kòrò kúkúrú àwọn kọ́lé mi ń sọ nípa wọn o ṣùgbọ́n àwọn àfáà tí wọ́n jẹ́ oníkéwú tí wọ́n mọ ohun tí kéwú ń sọ wọn ò ní bú ifá bẹ́ẹ̀ wọn ò ní bú ọ̀pẹ̀lẹ̀ bẹ́ẹ̀ wọn ò ní pé gúnlẹ̀kẹ́ wọn ò sì ní pèsè lólè. bẹ́ẹ̀ sì ni tẹ́ bá rí wòlíì mímọ́ tó jẹ́ wòlíì tòótọ́ àjọṣepọ̀ tó dún mọ́rán yín tó dùn mọ́rán yín ibẹ̀ láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta àrò mẹ́ta ni wọ́n tó ṣe pé Olódùmarè ló gbé wọn sórílẹ̀ alààyè. ilẹ̀ káàárọ̀ òjíire bí ni orísun gbogbo ohun tá à ń pè ní ẹ̀sìn ní àgbáyé kò sí ẹ̀sìn ọ̀hún tí Ọ̀rúnmìlà fọwọ́ bà kò sì sí ẹ̀sìn ọ̀hún tí ò nífá nínú bó kálukú bó ṣe wọnú ara wọn nígbà ọba yá nínú kòtò ọgbọ́n á fi hàn wá. tẹ́ ẹ bá fura sí ẹ rí i pé àwọn babaláwo wọ́n mọ ní oríṣiríṣi àwọn ìlẹ̀kẹ̀ tàbí ká sọ pé àwọn oníṣẹ̀ṣe bẹ́ẹ̀ ni àwọn ẹlẹ́sìn mùsùlùmí làwọn náà ní tẹ̀sùbà òun ní ìlẹ̀kẹ̀ títí wọn. báwo ni ìlẹ̀kẹ̀ ló ṣe jẹ́ nínú Islam báwo ni ìlẹ̀kẹ̀ ṣe jẹ́ nínú Christianity àwọn náà ní ohun tí wọ́n ń pè ní rosary tẹ̀sùbá yìí náà làwọn pè ní rosary lédè òyìnbó bẹ́ẹ̀ sì ni àwọn babaláwo náà ní ìdè tí wọ́n sí nísinsìn tí wọ́n so ní sòǹsù mọ́wọ́ ẹ dákun ẹ bá kìlọ̀ fáwọn ọmọ yìí wọ́n pọ̀ níye ṣùgbọ́n lọ́kọ̀ọ̀kan láàmú àmúṣe wọn wá tẹ́ ẹ̀ máa fetí gbọ́ tẹ́ ẹ̀ sì máa fún wọn lésì àwọn ọ̀rọ̀ wọn torí pé a ti dákẹ́ látọjọ́ yìí wọ́n ti wá fẹ́ mọ dààmú àwọn èèyàn láwùjọ torí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ọmọ tí ó yà sí mọ́. tá a bá bi wọ́n láwọn ìbéèrè kọ̀ọ̀kan pẹ̀lú ohun tí wọ́n láwọn ń ṣe nínú ìṣẹ̀ṣe bóyá wọ́n lè dáhùn ìbéèrè méjì péré tí wọ́n bá sì lè dáhùn rẹ̀ kọ́mọ́dà bí àhesọ ẹ pé kí wọ́n ṣáájú wa nínú ìwúre nínú ètò tó ń bá fẹ́ ṣe ẹ bá wa sí ẹ̀rẹ̀kọ́ tọ́dọ̀ wọn kí wọ́n gbé ìwúre kalẹ̀ bí wọ́n ṣe máa ń wúre láàárọ̀ nílànà ìṣẹ̀ṣe nílànà ẹtìfá nílànà ẹtọ̀ṣun nílànà ẹtògún nílànà ẹtọ̀bàtálá nílànà ẹtìṣẹ̀pẹ̀nẹ́ gbogbo àwọn òòṣà kọ̀ọ̀kan báwo ni wọ́n ṣe máa ń wúre lówùúrọ̀ lọ́sàn-án lálẹ́ tó ń bá tó bẹ́ẹ̀ tán ló ń ṣẹ̀ṣẹ̀ làwọn kí wọ́n jáde kí wọ́n mọ̀ dáhùn béèrè yìí eléyìí làkọ́kọ́ fún wọn kọ́kọ́ fún wọn mọ̀ jẹ́ǹsó ẹ̀sìn wọn mọ̀ bá a kalọ̀.